mufasiru àgbà àwọn náà ti jókòó àwọn náà ti dé àfa Jánásì ẹ dákun bó ti bẹ̀bẹ̀ bọ́lọ̀ ń bá ti ní ọlọ́mọ lálọ́ọ̀lẹ́ tò níní báròyé bá ń já sí ẹgbà pé àròyé òun náà látorí ẹ̀ wá àròyé òun náà látorí ẹ̀ wá wọ́n ti sàròyé. ANSARU-ISLAM bàbá aláàjì àgbà àyè tá a wà yí àyè àṣẹ ni Haji Buhari àyè àṣẹ làyè tá a wà yìí bẹ́ẹ̀ ti ń ta káàkiri ayé níyìn náà láti gbé. Kullu nafsin za'iqatul maut. Ó dé ní. Bàbá wa GM rédíò Kwara wọ́n ní kẹ́ máa wọlé alájọ àrẹ̀mọ́ kíní kan ní ìṣẹ́ ẹ̀rẹ́ tó kọ́ rẹ̀ alájọ wa Tajudeen Káyọ̀dé Àrẹ̀mú inú màmá wọn nínú màmá wọn tó bí wọn alásàlátù ANSARU-ISLAM nìyí wọ́n wá sójú màmá wọn ni alájọ wa Káyọ̀dé Àrẹ̀mú bẹ́ẹ̀ bá ti ń bọ́ bàbá ìyá wa Allah màálùmọ́tò wa àgbà Allahu Akbar. Gbogbo wa látọ̀ kú wò láyé. Màá retí wọ́n là Jánásì bí gẹ̀ẹ́ bí gọ̀rọ̀rọ̀ ni o bí gẹ̀ẹ́ ni o ọ mú mi kú. Bàbá lálùbọ́sà gbogbo alátọ̀ kú wò. Àwọn àṣẹ̀nìkọ̀ọ̀kan yín lẹ́sẹ̀ tẹ́ bá gbèsè láyé kálukú ó gbẹ̀san tiẹ̀ olówó ó gbẹ̀san tiẹ̀ ọlọ́lọ́ ó gbẹ̀san tiẹ̀ onípò ó gbẹ̀san tiẹ̀. Kálukú ẹ̀dàkùn ẹ̀múra ipẹ́ gbẹ̀san ẹ̀ṣiṣẹ́ rẹ̀ kalẹ̀ ẹ̀wùwá rẹ̀ kalẹ̀ ẹ̀rìnrìn ẹ̀ kalẹ̀. O ṣeun. Aláàjì wa GM rédíò Kwara bàbá Káyọ̀dé Àrẹ̀mú ẹ̀rí àwọn àpìlẹ̀ ANSARU-ISLAM nù ni bàbá kọ̀ọ̀tàn tí wọ́n títí á lọ gbé sọ́dọ̀ bàbá wa alájà wa rówó lò màálùmọ́tò àgbà níhìn tàlẹ́ntì ò wá sọ pé wọn mọ̀ wọ́n ọdún tí ANSARU-ISLAM dáyé ni alájà wa lóró náà dáyé ẹ ló ní kùnkẹ́ olóògùn yìí fún yín ó sì níbi àti gbọ́ bí ọba wá wà sí déédéé lò ní gbọ́n tí mo wí. bí ANSARU-ISLAM bá bẹ́ rújú pàtẹ ẹ̀mọ́déètì tá a dáyé ìjọ òun ANSARU-ISLAM bẹ̀rẹ̀ ẹ wàá wá ìtàn màálùmọ́tò wípé ìjọ òun màálùmọ́tò dáyé ọdún tá a dáyé náà ANSARU-ISLAM bẹ̀rẹ̀. Ìntẹ́ mi wá yanjú lérò lẹ́yìn nu. Akadi fàásà. Alájì Arówólò lè kéde Alájì Arówólò. Alájì Arówólò. Alájì wa Arówólò lókè àgbẹ̀dẹ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ìtàn màálùmọ́tò lẹ́gbọ́n àmọ́ bàbá wa GM bàbá tó bí màmá wọn oníjàrówólò lókè àgbẹ̀dẹ ní. ẹ dákun rántí
wá sí bẹ̀rẹ̀ ìṣẹ́jú márùn-ún náà lèmi ó sì lò. dákun lọ rántí. wọ́n máa rú kọ́bílà antan dama ṣiṣẹ́ tètè ṣiṣẹ́ kalẹ̀ kó tó máa sábà máa yí pé yéè. bẹ́ẹ̀ ni. ká parí máa kéwù so. àwọn baba Dáúdù bẹ̀rẹ̀ wọ́n ti wà ń jòkó lẹ̀ baba máa kéwù tí ẹ lọ ní o máa kéwù ẹ lọ ní ta wá sí nírọ̀lẹ́ yìí ta wá ránu kéwù máa lọ lábẹ́ ọ̀rọ̀ máa lọ lábẹ́ kéwù. wá sí wọlé àti ẹ̀gbọ́n rí láyè kí lẹ fẹ́ gbọ́dọ̀ lò nígun kéwù. àní ẹja fi hàn yín gbẹgbẹ́ rí báyìí kẹgbẹ́ máa bẹ láti àfáàmì ajánásì kẹgbẹ́ máa bẹ kẹgbẹ́ wá di 83 years kò wá láàyè kò láàyè àwọn ọmọ tí wọ́n ń dàgbà bá àwa tí wọ́n bí àdáyé àti ìsáyà àdáyé ńgbà náà àwa náà àtúnwá dàgbà ẹ̀rí Buhari ọmọ Musa ẹ̀rí rúgbẹ́ ni ọ̀kan nǹkan lónìí. Dáúdù bẹ̀rẹ̀ Dáúdù gbàgede bàbá mi sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ mi sọ̀rọ̀ ń bọ̀ wá yanjú gbogbo ẹ̀ sẹ́rí gbogbo àwọn tó wà ń jòkó lẹ̀ bàbá mi sọ̀rọ̀ ń bọ̀ wá yanjú ẹ̀ wọ́n yanjú ẹ̀. o ṣeun. ní báyìí àyè tí bàbá alájà gbà tán wá tọrọ ní táàfà àgbà tó sì lọ́wọ́ sí wọ́n láàfà àgbà wá lọ bá ọba bàbá ọba ń gbà náà lọ́sọ̀ Abdulkadir lọ́hùn àtàlájà àgbà àyè báyìí ẹ fún wa ẹ yọ̀ǹda rẹ̀ kí iṣẹ́ ọlọ́mọ dún mẹ́ wọ́n wá ní bàbá àyè tẹ́ wá tọrọ yìí àyè àwọn àlìjànú mbẹ́mbẹ́ àwọn àkókò mbẹ́mbẹ́ wọ́n bẹ́ẹ̀ bá ti yọ̀ǹda fún wa gbogbo ẹ̀ ló sì palẹ̀ mọ́ bàbá ni. o ṣeun bó ti jẹ́ nù. àyè náà ló wá fi ilẹ̀ ẹ máa lọ àyè náà ló wá dìkẹ́ ló dìgẹ̀ ló dànù jama ANSARU-ISLAM àwa di 83 àwọn máàkì àwọn rántí gbogbo àwọn tó bá wa ṣe àwọn tí mọ́làájá náà sì ẹ ń bẹ àjọ máa bẹ gbogbo ń tójú yín bá rí kójú wa náà máa rí ó ní gbogbo àwọn sábẹ́ máa dákọ̀ yìí ń tójú yín bá rí bàbá àdájẹ́ àgbà kójú tiwa náà máa rí ń tó bá ṣe yín kó sàwa náà àní sá. ẹ dẹ́kun èyí tí ń bá rí mú àánú wọn ni àwọn yòókù pọ̀ kánrin kì í ṣe pa fẹ́ nìkan àmọ́ bíi tẹ́nu bá lọ ẹgbà pẹ́nu ló lọ bẹ̀ gbogbo wọn lẹ́sìn fẹ́ ṣàdúrà fún. afa ajá náà sì. يوم الجمع سوف يأتي علينا أينما كان قبلنا أين ìwọ tó bá ní mọ́mọ́ lọ́wọ́ lọ sí 24 mo ní sẹ́sẹ̀ ń bẹ̀
ní sì polo tíra ìpẹ́ ń bá mi rà á ṣe tíra kẹ́ bá rà inú ilé tí mo jòkó sí náà wá ra tíra mi lẹ́yìn lọ́nsìn níyì ó tán mo ìkú tẹ̀mí bí nǹkan bá dà láàpọ̀ olú ẹ̀ ń kò wúwo. bàbá wa Alhaji wa Jimoh Ajao president àkọ́kọ́ ANSARU-ISLAM bàbá Jimoh Ajao wọ́n ti lọ nísìn díẹ̀díẹ̀ ló kù láàdọ́ta ọdún. ìjọ tí bàbá náà lọ ọdún ọlọ́mọ́ra jánásì lẹ́kọ̀ọ́ náà ti lọ ANSARU-ISLAM ní mítìnì ó sì rẹ bàbá ẹgbẹ́ mi ń dọ̀hún bíbẹ̀ náà ní ìbátan tí ó tẹ́ ń lọ́rùn ń bọ̀ ntí bàbá màmá mi tó bá lọ́nu bí n bá tán kí n ti tán kán wá níbo ló tán sí lọ́dọ̀ Alájà àgbà ló tán sí ẹ máa gbé mi nìṣó ń bẹ̀ wọ́n lé bẹ̀ ń jọ́nà lọ́wọ́ àrán tí mo oògùn wọn dání wọ́n lé po oògùn bá wọn pẹ̀lú rẹ̀ Jimoh ó tún wà ní Àjàó ó ní wọ́n wà wọ́n wá sọ Yorùbá kan jọ́nà lọ́run wọ́n ní àbákú lókun àṣà ìwọ́gbọ́n. منه أناس gbogbo àwọn tó bá Alájà àgbà ṣe láyé mọ́lá jánásì gbogbo wọn ló sórí rẹ̀ ká tó kú. bẹ́ẹ̀ni bàbá wo nílò bàbá Alájà àgbà nísìnyí mọ́lá jánásì ológun ọdún tí bàbá fi wálẹ̀ 1912 2005 ni bàbá Alájà àgbà jáde láyé afa jánásì ẹwà wọn bọ̀ ọkú bọ̀ bá kú bàbá wa lè la the first missioner fún ANSARU-ISLAM bàbá lè la àwọn tó lu àyàtú bí n bá lọ kí n lọ́nu gbogbo bí sí bàbá máa náà bá dé agbọ́n núùtà yìí pé àfàìmú mi bẹ̀ náà ní máa sọ̀tàn bẹ̀ wọ́n máa ṣèlé bẹ̀ wọ́n sì máa sọ̀tàn bẹ̀ mọ́lá jánásì gbogbo wọn yìí lábẹ́jẹ́ kó rí rẹ́dọ́dọ̀ wọn láàárọ̀ tèmi láti dákọ wọn díẹ̀. bàbá wa Musa al-Ummata Ra'isul Mu'allimin bàbá wa àfáà ńlá al-Ummata Ra'isul Mu'allimin ọ̀gbọ́n ó di 23 years sí bàbá jáde láyé 28/9/2002 jami Oníkùnkẹ́wù ní sọ̀rọ̀ ayé bàbá mi ní sì ń tọ̀ ní sọ̀rọ̀ ọ̀nà yìí abájá náà sì ibi tábẹ́rì mi sọ nìyí ìjọ tí wà nínú mẹ́mbà ANSARU-ISLAM bàbá olúwàsí àgbà ìjòkó báyìí ní bàbá jòkó bàbá Halifa ẹlẹ́ẹ̀kejì alájò ọláyíwọ alájòkó níyì kí ni mo sì bá wá afẹ́sogójì ọdún tí bàbá màmá mi kú làwọn wí mú apá ANSARU-ISLAM náà lẹ́wàá wọ́n lára ní tẹ́lẹ̀ wọ́n ló máa bí ó ṣeré lọ ó sì wá mítìnì wá wí ní ìníbọ̀ wí mo wá dé ìná ní Oníkùnkẹ́wù ọmọ wọn eléyìí ò jẹ́ mẹ́mbà sì fi ANSARU-ISLAM dà bàbá ọláyíwọlá èmi ní ìsanwó bàbá oníwàsí àgbà ilé mi ní ìsanwó ẹni ó sanwó náà méjèèjì kò yé mi mọ́ nígbà tó wá yé mi náà padà wá sanwó ara mi nígbà tọdún pẹ́ ẹjẹ́ kémi náà rẹ́gísítà ara mi mo rì níwọ̀n ẹ̀. ìwọ lọ ibi bàbá tiẹ̀ fọlù bí ó da ọ lọ bí ó da àbúṣẹ̀rí fún bẹ níyì
ọmọ àwọn kan ní ìmọ̀lọ́wà ọmọ bàbá Abu Sharifu nàró sókè ANSARU-ISLAM pelege ni ó ń dà so ó ti ó nàró ní káyé ni ọ nàró. jagun lẹ mùsùlùmí ANSARU bàbá wa Abu Sharif ọmọ wọn ni ó ní gbogbo ìdílé wọn ANSARU-ISLAM ni ẹ ò ní lọ lẹ jòkó lẹ olówó ní olówó mọ́lá ajá náà sì. Bàbá ọ̀rọ̀ ìzùmọ̀ alìmí ni mo dákọ̀ bàbá wa Olúkádé Aláàjì wa Ali Olúkádé àwọn ajánásì àwọn dúbò àkọ́kọ́ àwọn ajánásì nu ó di 31 years táwọn náà lọ ọ̀dọ̀ Ọlọ́run lónìí 30-10 ní 1994 ó dọ̀gbọ̀n ọdún táwọn náà àtẹyọ kan. àwọn táfara ṣe fún ANSARU-ISLAM là ń dákọ̀ là ń fọn rere wọn. Aláàjì wa Mustapha Oníyangí bàbá ọmọ ajánásì ẹ̀sìn bá ń sunkún ní ohun ọ̀ máa gbà máìkì náà tún máa gbà yóò láàyìlá Aláàjì Mustapha Oníyangí bàbá Oníyangí. èmi ń wí yìí bí bàbá bá ti dé nísìnyí ńlọ lọ́wọ́ ni lílọ ti bàbá Oníyangí lọ́dún mẹ́wàá ọjọ́ kejì oṣù kẹrin 2015 làwọn náà jáde láyé bàbá Oníyangí Aláàjì wa Salimanu Ọlálẹ́sẹ̀ nínú àwọn ajánásì náà ni lọ́dọ̀ wa ládábàtà Salimanu Ọlálẹ́sẹ̀ bàbá bí bàbá ọba kọ́ bẹ̀rẹ̀ wà sí láyé olóòkọ́ bẹ̀rẹ̀ náà sì nítorí ohun wọn bàbá ohun rẹ̀ rọ̀ Haji Salimanu àìdẹ̀l kẹrà yá Salimanu yá Salimanu. ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún tàlàjì wa Salimanu Ọlálẹ́sẹ̀ náà lọ 5/6/2010 subhanallah wa bihamdi. ẹ̀dá tó wá máa sún sẹ́yìn. Àmọ́ alájà gbà kí gbogbo àwọn jàmá wọ́n là kú ọdún. Alhamdulillah. Àfáàgbà alájà gbà. Ọlọ́mọdé àjẹ́ ṣe pẹ́ bàbá. Gbogbo àwọn bàbá ni wọ́n kí alájà gbà. Bàbá wa dájú bẹ́rẹ̀. Àti bàbá wa dájú gbàgede. Subhanallah walhamdulillah. Gbogbo àwọn bàbá wa ANSARU-ISLAM ti lọ pàdé alájà gbà. La ilaha illallah. Gbogbo àwọn ìyá wa tó wá ṣojú àwọn àgbàlagbà. Táwọn ilé ìtara wa jáde. Àdúpẹ́ lọ́wọ́ yóò ANSARU dúpẹ́. Ọlọ́pẹ́ sàmà kí àwọn akẹ́ ìtara wa jáde. Ọlọ́pàá wa kí àfáàgbà. Sábìyà èyí. Ọlọ́pàá wa kí alájà gbà. Ọlọ́pàá sàbẹ́gbẹ́ oríire náà. Ọlọ́pàá wa kí gbogbo àwọn ìtara wa jáde tó ti lọ. Ọlọ́pàá wa kí gbogbo àwọn alájà gbà kí yé o. Ọlọ́wọ́ bàbá gbogbo ẹ̀yìn àwọn alápapọ̀. Àjẹ́kọ̀ bàdúgbẹ́ láwọn ọmọ. Oṣù tí ó kọ́ ọmọ wẹ́lẹ́ wọ́n bá wa. Gbogbo tó ti dáná alábẹ̀rẹ̀ wọn ò ní yọ́ bàjẹ́. Bàbá lọ́wọ́ wọn náà fàtà ìtẹ̀ tó gbé lọ́wọ́ ṣe. Bàbá ìdájà gbà kí gbogbo àwọn bàbá wa. Ó ti bàbá Oníkùnkéwù. Ó ti bàbá wa Oníkùnkéwù. Ó ti bàbá Oníkùnkéwù.
kí gbogbo àwọn àgbàlagbà àwọn kí gbogbo àwọn bàbá wa lásán Islam wọ́n lè ṣe púpọ̀ gbogbo àwọn afọ àwọn ló ti wà ní tòótọ́ bàbá kò mọ́. Alhamdulillah. Àwọn alájà gbà kí gbogbo àwọn jàmá. Subhanallah walhamdulillah astaghfirullah. Ọ̀rọ̀ yìí sùn bí ìsà. Gbogbo àwọn bàbá ni wọ́n ti wà ní tòótọ́. Gbogbo àwọn afọ àwọn ọjà bọ́ọ̀lù. Àfa wa Ajíkòbí wọ́n ti wà láàrin wa. Alhamdulillah. Wọ́n ní àjòkó. Wọ́n ní àjòkó. Wọ́n ní àjòkó. Ẹ̀jẹ̀ kí lóko yóò fara balẹ̀. Adúgbò lọ́dọ̀ ọlọ́run jọ̀mọ́. Alhamdulillah. Ẹ̀rù pé ìsáré dà á kí bàbá wa tó dé. Bàbá alẹ́ jẹ́. Ẹ dákun ẹ wí dáadáa. Àlàáfíà okun ara, tẹ̀jẹ̀ ara, tómi ara. Ọlọ́run dákun jọ̀ọ́ abíọ́ ni mọ́sàbá ránṣẹ́ sí bàbá. Suratul Kawthar tá a máa ṣe àti birabil falaki birabil nas ẹ dákun ẹ já kí gbogbo ọmọ kéwú mẹ́tẹ̀ẹ̀ta ni kó máa jẹ́ tọ́níkì fún bàbá ọlọ́mọdé agbára láyéláyé. Bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna sanihaka huwal abtar. Bismillahir rahmanir rahim qul huwallahu ahad الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. آمين مẹ́ta jàmáà. آمين آمين. Ìṣẹ́jú márùn-ún ló kù fún mi báyìí kò ní dé mẹ́fà bí tí máa dé nítorí nǹkan pọ̀ tá a fẹ́ ṣe tí baba national misana tán bá wa yíyàn. Ẹ̀rí gbogbo àwọn tó wà ń jòkó lẹ̀ má bínú gbogbo ilẹ̀ padà bó kọ́ lọ́dọ̀ bàbá wọ́n ń bọ̀ níbi tá a bá lè afọ àjá náà sí. Ọlọ́run ìjókòó ní Ansar Islam ò gbàgbé gbogbo àwọn tí wọ́n bá wọn ṣe gbogbo àwọn táàjọ ń ṣe pọ̀ gbogbo àwọn bàbá àwọn ìyá tá a bá ń wájú gbogbo wọn là ń fi ìjókòó yìí ṣàdúrà fún. Bàbá wa lókè àgbẹ̀dẹ bàbá Bazambo bàbá Sáyí ọwọ́ ọ̀tún bàbá wọ́n pọ̀ lọ bẹ́ẹ̀ kárín tán ṣiṣẹ́ fọ́lọ́n fàlàjẹ́ àgbà ẹ wá mọ̀ bí tá a ṣe mo fi yí pamọ́ báyìí ó pọ̀ ó fẹ́ tó 40 èèyàn tí mo kọ sí yìí tó sì ní léètì lọ́dọ̀ mi bí bàbá tiẹ̀ bá ń ṣe Ansar Islam tójú tẹ̀yìn sákàǹsó níkùn kéwú léètì ó wọ̀bẹ̀ nítorí yóò padà jáde sáyé a ò wá rí níjókòó wa níṣẹ́jú márùn-ún bàbá àlàjẹ́ àgbà tí gbogbo wa torí ẹ̀ wá jókòó nìyí àwọn ẹni Ọlọ́run ní ẹ kíyèsí iṣẹ́ wa dá báyìí yóò dá báwo la ti wá rí tí ń dá tí ń nù yìí
ìntójó da agúnmu rẹ̀ ní mo fún wọn náà kó lò máa ń bàrí àmì salat ìntà mú lọ lẹ́nu ní ìṣẹ́jú márùn gbogbo jọmọ́ lágbàáyé ANSARU-ISLAM ń ṣe 83 years máa ń bàrí àmì salat ẹni ó bá ti bọ́ níbi nǹkan mẹ́ta tó jìnà sí nǹkan mẹ́ta náà la sàlásà ọlọ́wọ́ wa yóò jogún nǹkan mẹ́ta fún ìntọ́lọ̀ sí fún alájẹ́ àgbà mo fẹ́ fi hàn yín àkọ́kọ́ àbá àjá náà sì man bari àmì sharri ẹni tí ò bá jábúrú ó máa tàtọ̀ lọ ń lọ́dọ̀ ẹnìkan tí èyí sàfọ́ ń kátàlí ń bẹ ìfẹ́jẹ́ nìkan jù ní olẹ́nìkan má gbáwájú ẹ òtún lẹ́nìkan má tẹ̀lé ọ èwo la fẹ́ ṣe má fẹ́ púpọ̀ mọ́ mo fẹ́ jẹ́ tètè pálí ẹ̀ mọ́ mọ́lá ajá náà sì má ń bàrí àmì sáré ẹni tí ò bá jábúrú ó máa ta lọ òun jábọ́ náà lẹ́lẹ́ ìsdà yóò máa ga ní bí bá ń dáwọ́lé nǹkan kò ní parẹ́ lójú rẹ̀ bóòtù lọ kò ní parẹ́. aburú tí ń jáde láyé nìní ọ̀dọ̀ àwọn àbá ní tí ń bẹ̀rẹ̀. laminihum kulla. ẹlẹ́ẹ̀kejì agúnmọ̀ ẹlẹ́ẹ̀kejì máa ń bàrí àmìnà ìbúkúlì ìwọ tó bá já wọn bá tiẹ̀ jẹ́ bó bá di ipá ànáwó nísìn yóò ní kí la kàn mí ń bẹ̀ kọ́ra mo dọ́ọ̀jì ẹ̀ èmi náà lọ́ba wọn ò ju páálẹ̀ bó o ti ju páálẹ̀ bẹ́ẹ̀ ni pé ò ní tẹ̀lé ọ lọlé. kò sí tó dé lágbàáyé tí bàbá alájà àgbáyé lásì ìjọ tó bẹ̀rẹ̀ mọ́sálásí yìí mà owó bàbá owó tèmi ní kálukú máa fi sí. bàbá khalifa àlàyé wọ́n ní ẹ máa wọlé ó di méjì àbọ̀ àjá náà sì. وأبصر هذا العين قالوا بعلمه وعلمه ببينه البخل لهوى السعادة ومن برئ من الكفر من برئ من الكبر نال الكرامة gbọ́ man bari'a min al-kibri ẹni tí ó bá ti jẹ́ mọ́tò gùn èmi mo rí báyìí nínú ọmọ èmi mo rí báyìí nínú ipò nínú ọlá nala al-karamata fi tawaddu'i yóò máa rà pẹ̀lú gbogbo ìgbà ní ọmọ tí bàbá kọ́ bàbá yìí tún nàró fún wọn ọmọ ìjọ tí mísàn bọ́ mẹ́rà jánásì ìmáàmù Màlé tó ẹ̀ ANSARU-ISLAM ọmọ akéwù ni ìmáàmù Fílàní ọmọ akéwù ni gbogbo wọn wá bọ̀ wọ́n wà sí níhìn bàbá aláàjì àgbáyé tó kú wọ́n sì tún lọ pàdé wọn àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ akéwù wọn sọ pé bàbá àwọn ọmọ yín náà ni wọn bàbá ní wọ́n ti gbókè ẹjẹ́ àṣàpọ́nlé fún wọn ìwọ ọmọ akọ ọmọ akéwù tiẹ̀ lábùkù ó ní àbùkù bíbọ̀lọ̀ tiẹ̀ náà. man bari'a min al-kibri ọ̀dà bí ọba wá yí ọjọ́ ìgbẹ́ta kan sí èmi múra kí n lọ lẹ́nu ìkànnì àwọn ẹni ọlọ́run wọ́n ń pè ní ìmáàmù Ahmad ibn Hanbali ìmáàmù ibn ẹni tó bá jọ nǹkan láfi wé nǹkan báwo làlájà àgbà ti rí tàbí pàṣẹ tọ́lọ̀ tí ọlọ́run bá ń rọ òjò sì ń rọ̀ àbúrú bàbá ń dá dúró ọlọ́run sì ń dá dúró bá mú lọ́mọ yín lọ́mọ ọlọ́run sì ń mú lọ́mọ mọ̀ ṣe iṣẹ́ kan láṣẹ bàbá ìmáàmù Àlí Àgàníyì náà bàbá ti ròyìn bàbá aláàjì àgbà bàbá ni ẹ lọ sọ fún ẹyẹ tí màá fò ní ẹ sọ fún ẹni kó dúró lè wà ń bọ̀ wọ́n sì láwọn wà lọ́fà aeroplane wa
ẹ lọ sọ fẹ́ yẹ ní Ìlọrin ẹni ó dúró dè wá bàbá lèmi àti aláàjì wa Sàfíyì náà jọ rán àwa dójú ọ̀nà àwọn sọ pé ṣé irú iṣẹ́ tán bẹ̀ wá yìí ṣe wí báyìí wọn bàbá rẹ̀ àgbà rẹ̀ àwìn náà ni ẹja débẹ̀ o àwìn náà ni o kí lójú orí rẹ̀ Ahmadu ibn Hanbali radiyallahu ta'ala anhu ọlọ́mùbọ̀ wà lọ́dún báríkà rẹ̀ sákàrà fi samanihi wọ́n ń pè àlífà kan ní àlífàtul wasiq láyé Ahmadu àlífà wasiqa ní ìkànnì àwọn ọmọ rẹ̀ ó rẹ̀ kódà rẹ̀ náà lè púpọ̀ ẹ̀fẹ̀ rí jìmí wàláhì mi bá ti sọ̀kalẹ̀ kí n nà rólókù ìṣẹ́jú méjì náà ló sì kú ààrẹ náà bù ayẹ̀ fún àlífàtul wasiq ọmọ rẹ̀ ya wèrè ọmọ táwọn ìyá wèrè ní àlìjànú kọlù fa'arzala ilayhi wọ́n wá ránṣẹ́ sí Ahmadu ibn Hanbali àfà ilẹ̀ làfà láàrin ìlú ọmọ àlíbò gbádùn atẹ́gùn fẹ́sì nǹkan mí ní sọ ẹ wá bá wa ṣe rúkìá fún kọ́lọ̀mbà nàrú ẹ̀ Ahmadu Hanbali ó wá gbọ́ ó wá rán kan náà àwọn ọmọ rẹ̀ kó lọ ìwọ lọ bí bàbá ti rán aláàjì wa Yakubu Ali Agan Sẹ́ríkì Màlàmé bàbá wa àgbà tòní bá ti rán wọn sẹ́yẹ mo ti gbọ́ èmi ò wí nǹkan kan mọ́ta bí bá ti wí sí gbogbo ẹni tẹ́ bá dákọ̀ ẹ máa lọ dákọ̀ ẹ lọ́hùn tèmi ni ṣùgbọ́n ọ̀fọ̀ àsìkò yìí lọ́sọ fún Ahmadu ibn Hanbali ó wá lọ ó wá rẹ̀ kan náà àwọn ọmọ akéwù rẹ̀ ó wá kó bàtà rẹ̀ fún tí fi ń ṣàlùwàlá gba bàtà yìí máa kó lọ ọmọ tán ló rẹ̀ tí ń ṣe gánagànà ni lọ́ọ́ bẹ̀ mú bàtà wọ́n bá kó bàtà náà débẹ̀ wà kífà lára ṣẹ̀ ha wá dúró ní gbèrí rẹ̀ wàhátìbà alìjìn wọ́n máa bá àlìjànú tí ń bẹ̀ máa bá sọ̀rọ̀ ntọ́ka sọ fún mi pé bàbá wa Ahmadu ibn Hanbali àfa àgbà ó ní sọ fún kó jáde o jáde lẹ́rọ o wáyé ńlá bọ̀ bá wá jáde bàtà tí mo mú dání àti kíní àti kejì ẹ̀ wọ́n kò bù ọ́ jáde o bọ̀ bá jáde bàtà yìí wọ́n kò bù ọ́ àbá àjá náà sì wàhálà bá dé wọ́n kó bàtà bà mí àwọn èèyàn sì ń gbọ́n tí ń wí fún wọn wá wò pé ṣé bàbá yìí sọ́ọ̀sì gbádùn báyìí wàhátàbà jì àlìjànú tí ń bẹnu wá sọ̀rọ̀ ó fọ̀rọ̀ ẹ̀gbọ́n tó wí jọ́nà ni àlìjànú wá sọ̀rọ̀ ó ní dúró bó ti ní àfa Hanbali ló bí ọlọ́sẹ̀ mo gbọ́ mo sì ṣe. wàlá abáganá Ahmadu ibn Hanbali ńlá ló kì í mọ ẹ̀dùn ẹ̀rọ kì í máa àkọ́kùn náà bí ha. ìlú Iraki tá a wà yìí tó bá jẹ́ pé ó pa láṣẹ pé kí n kú òní tó ní má kí n kú òní ìlú yìí nísìnyí náà wọ́n fi ìlú lẹ̀ fún yín ìṣẹ́jú mélòó la fi lọ. sẹ́ni pé nǹkan dé lẹ́sẹ̀kẹsẹ̀ àlìjẹ̀nu bá họ Sufiyatul Fata ọba gbádùn. bí àfáàtì ò bá ní nǹkan àfáàtì wá ní nǹkan tó dájú confirm something. ẹ dákun sọ wọlé ìwé mẹ́fà náà yìí náà láti jáde wọn ò kà mí mọ́ Yàsín àfáàjà náà sì ọba jáde àlìjẹ̀nu bá họ ọmọ bá gbádùn kó lè kó pé ní ó padà ṣe ìyàwó bímọ ẹ gbọ́dọ̀ tóbi dùn mọ́ mi ó ṣe ìyàwó ó bímọ níyìn náà lẹ́ni tí ò bímọ wá bàlàjẹ́ àgbà tó sì ti jákàn múná bàbá ní pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run ó sì gbọ́mọ wá kí wa níyìn lọ́hàkìbà ó sì gbọ́mọ wá kí wa níyìn náà ó sì gbọ́mọ wá yìí ó bí kìíní ó bí kejì kódà nínú tó bí jọ́nà lọ́run jọ́ta kó mọ̀ wọn àwọn àfáà ńláńlá tó wà ń bẹ̀ mú mọ̀ wọn
ẹnu ó ṣe wútúbà sí yé mi mọ́lá ajá náà sùn ẹ máa wọ́ ní iná ní ojú ọrọ̀ nílọrin iná lójú ọrọ̀ ní ọba ẹlọ́ba àlàjẹ́ àgbà bàbá ẹjá pàdé yìí dì Ọlọ́run sì ṣe kò sì tán bàbá lò àlífà kejì ń lò àkọ́kọ́ ìkejì ń lò bàbá wa tò nínà tún ń lò kò ní tán àìmọye ọjọ́ lọ ó ṣe ìyàwó bímọ bàbá àgìná ààrẹ bá tún padà dé ó ti pẹ́ o nínú tíra wọn làfà Ahmadu òsì láyé mọ́ àwọn kan ní bẹ àmọ́ nígbà tó di pé ààrẹ mi wá dé àlìjẹ̀nú tún kọlu lẹ́ẹ̀kejì báwo láwàá ṣe yìí sí àwọn tí wọ́n ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ẹgbà tí wọ́n ní ẹ lọ mú bàtà ẹsẹ̀ lákọ̀ọ́kọ́ wọn wulẹ̀ bá bàbá àbá ń bẹ ní bàbá òsì ní àtàṣẹ rẹ̀ wọ́n pa àṣẹ tì èmi máa ń dálò ẹ máa ń gbó àwọn ọlọ́run ó sojú wájọ́ náà lọ́hùn ọlọ́run àwọn náà máa ń dálò wọ́n mú bàtà mi ìkíní àti kejì wọ́n sì dúró wájú wọ́n dúró ní gbèrè rẹ̀ báyìí wọ́n sì máa bá àlìjẹ̀nú náà sọ̀rọ̀ kò bẹ́ wọn bí ìdá kó má jáde àṣé ò ní nǹkan lá olóòṣè bí àwọn bàbá tọ̀ ò ní wà ọba lọ bẹ́ẹ̀ lọ ó sì dúró níwájú rẹ̀ ní wọ́n sọ fún ìlú àlìjẹ̀nú tó ń bẹ lára obìnrin yìí jáde o bó bá jáde bàtà yìí wọ́n fi nà ó àlìjẹ̀nú májú sí òun náà májú wọ́n májú síra wọn nígbà tí wọ́n májú ẹlẹ́ẹ̀kẹta àbá àjẹ́rẹ́ pé ètò mo wà ń bẹ̀ takallama al-jinn àlìjẹ̀nú bá ń sọ̀rọ̀ báwọn èèyàn ti ń gbọ́ tíjọ́ àkọ́kọ́ náà tún gbọ́ yìí nìna ẹ̀gbọ́n tá àlìjẹ̀nú lásàmù alákàwàlá tọ́ à ní ìgbọ́ tiẹ̀ ọ̀rí Ahmadu bin Hanbali tó wí ó tẹ̀lé tọ́lọ́ ní ẹni ó tẹ̀lé tọ́lọ́ gbogbo nǹkan ló tẹ̀lé bàbá alájà àgbà tẹ̀lé tọ́lọ́ làṣẹ fi gúnjọ́nà lọ́hùn gbogbo tí ń ṣẹlẹ̀ tí rádaràdá wá bàtà àáfà tó bá lè wí kó jáde bẹ́ẹ̀ bá ṣẹ̀jẹ̀ alájà àgbà ní iná alẹ́ nìkan ó fẹ́ jẹ oyè tó jẹ nílùú èbó lọ́hùn ó sì ránṣẹ́ sí bàbá alájà àgbà tì ní bàbá ní insha Allah òun náà ni ó tọ́ sí ó sì tọ́ sí àti òtán kò ní tán ẹ̀ṣẹ̀ àmì ìntàbẹ́rí lára alájẹ́ àgbà lárí yìí ẹ̀jẹ̀ àfáàgbà ní ń bẹ lára alájẹ́ àgbà ẹ̀jẹ̀ alájẹ́ àgbà ní ń bẹ lára àwọn ọmọ kéwú tó bá dúró sán báwo láti wá dúró a sì dúpẹ́ bá ANSARU-ISLAM gbogbo ọmọ ANSARU-ISLAM tó bí àwa tán bí náà ní kò sí kátàkátà ní gbogbo wa abẹ́ Ọlọ́run jọ̀ọ́ tó jọ̀ọ́ dákun tó jọ̀ọ́ gbogbo àdúrà tá à ń ṣe fún wa fáwọn òkú lọ́rọ̀lẹ́ tó lọ́rọ̀ mọ́sàbá wa gbà ẹ̀rẹ́ ni sáámi ẹ dákun kí n tó máa lọ́dọ̀ alájẹ́ àgbà owó Ọlọ́run jọ̀ọ́ lérí tébù yìí náà ní kálukú mú wa